ọ̀pọ̀ oyè làwọn èèyàn ti fún olóyè Sunday Igboho akírógun ilẹ̀ Yorùbá májàsọ́lá gangan ló yẹ ká máa pè ní máyégún ilẹ̀ Yorùbá káfàtà máyégún ilẹ̀ Yorùbá pátápátá olóyè Sunday Igboho gangan lóyè yẹn tọ́ sí. arẹwà oòdùà arẹwà ilẹ̀ Yorùbá pátápátá oyè tí bàbá wa Chief Imam Yorùbá nílùú Ìlọrin tá kéde lénìí arẹwà ilẹ̀ Yorùbá pátápátá tá kéde ní ìlú Oǹdó ní Àkúrẹ́. Ìpínlẹ̀ Oǹdó ẹ fakọyọ o kódà òṣùbà yín rèé ràbàǹdẹ̀ òṣùbà yín rèé ràbàǹdẹ̀ nípínlẹ̀ Oǹdó. olóyè Sunday Igboho èmi máa ń sọ láìmọye ìgbà ìsìn ní yé máa wí àkàndá ẹ̀dá lolóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà kódà bá ààrẹ orílẹ̀-èdè rándanràndan tá a wà yìí bó bá wá sí ìlú Oǹdó lónìí kò lè rí irú èrò tó jáde láti pàdé olóyè Sunday Adéyẹmọ Ìgbòho lẹ́nu. Kí la wá ń sọ? Kí la wá ń wí? Ẹ̀dùn náà. Sókọ tí wọ́n wá fólóyè Sunday Igboho ọwọ́ àmọ́lá àbí ọmọlá the chief entertainer. Bàbá ó sọ̀rọ̀ tútù, yóò sọ̀rọ̀ dùnnú, yóò tún sọ̀rọ̀ ìyànjú. Lára ọ̀rọ̀ ìyànjú tó ń sọ, ọmọ káàárọ̀ oòjíire wá rí ẹ̀kọ́ kọ́, wọ́n wá rí òye kọ́ látara ọ̀rọ̀ tó ń sọ. Bàbá yìí ra ọkọ̀ láti fi máa gbé ìtanijí ilẹ̀ káàárọ̀ oòjíire lárugẹ. Yóò ra epo sí i. Ó mà ṣe o. Ìmọ̀rú ẹ̀dá tí mo fẹ́ pe olóyè Sunday Igboho. Saheed Òṣùpá ní pé àpáta pààrà ọkùnrin ogun ikú ayé tí ń pakú jẹ. Saheed tó wá ní ó lọ́mọ ogun ó tún wá ní sàábé tó pọ̀. Ẹ lè sọ pé àǹkà báyìí ló kó jọ. Báǹkan ní fún lẹ́bù pé wọ́n máa tọ́lá. Àbáǹkan ní ń sín gbẹ́rẹ́ sí lórí níwájú orí àbí lọ́wọ́ àbí lẹ́sẹ̀. Àmọ́ lọ́hún dìídì kó ìjọ jọ fún. Èmi ò bá nábì láyé. Mi ò bá Jésù láyé. Nínú àwọn ọ̀rọ̀ tá a sì sọ tá a mọ̀ tá a gbọ́. Ó ní wípé Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó wáyé láti gbàràn rẹ̀ là. Jésù ó wáyé láti gbàràn rẹ̀ là. Mósè òun náà wáyé láti wá kó ìran rẹ̀ kúrò lóko ẹrú. Gbogbo àwọn tá à ń sọ yìí ni mi ò bá. Àmọ́ ní Sàmánì lásìkò tèmi wà yìí tí mo mọ̀ pé mo wà nínú oko ẹrú ní location 9 tá a mọ̀ sí orílẹ̀-èdè Nàìjíríà. Ọlọ́run wá pe èèyàn kan. Wípé àní mo fẹ́ rán ẹ níṣẹ́. O ò sì gbọ́dọ̀ tẹ̀tì nínú iṣẹ́ tí mo fẹ́ rán ẹ. O sì gbọ́dọ̀ máa jẹ́ iṣẹ́ náà pẹ̀lú òótọ́ inú. Àti ẹ̀mí ìfẹ́ pẹ̀lú ìrẹ̀lẹ̀ tó ń ti tẹríba. Wọ́n ní ò kàwé. Wọ́n ní literate ni. Ọlọ́run rí professor ńlẹ̀, ó rí dókítà ńlẹ̀ kó tó lọ́mọ Adéyẹmọ lòun fẹ́ ránṣẹ́. Kábíyèsí Olódùmarè, ọba tí ń bá ṣe ta ni ó bí mi. Ọ̀gá ológun lórílẹ̀-èdè location 9
wọ́n ní kì í ṣe lójú ẹ̀mí àwọn láfi gba orílẹ̀-èdè Yorùbá nation àti Biafra tí àwọn ọmọ ìyá wa Ìgbò tán náà fẹ́ gbà. Rírò ń tènìyàn, ṣíṣe ń tọlọ́hun. Ohun èèyàn gbà míì a máa ṣe déédéé tọlọ́hun. Ọ̀rọ̀ téèyàn sọ ń gbà míì a máa ṣe déédéé ìgbà tó Olódùmarè ń fàṣẹ sọ̀rọ̀. Chief of Army Staff Atairu Muhammad kọ́lọ́hun kó dẹlẹ̀ rè fún yín o. Àmọ́ ẹni pé ó dẹ̀yìn yín kàkà ká gba Yorùbá nation àti Biafra, ẹ̀yìn yín láyà ti gbà á. Ẹ wá wo iṣẹ́ Ọlọ́run. Ẹ wo Olódùmarè. Ẹ wo ọba tó ṣẹ̀dá gbogbo wa. Ẹ wo ọ̀nà tó gbé gbà. Ọlọ́run àtò ọ̀sẹ̀ bẹ́ẹ̀ la àtò ọ̀bi lẹ́jọ́. Àrà tó wù Ọlọ́run fẹ̀ dáadáa. Gbogbo ìdílé Chief of Army Staff Olódùmarè á tù yín lójú. Ondo á kọ́ ẹ̀kọ́ tó pọ̀ látara rally tá a ṣe ní Ondo State lénìí. Ẹ̀kọ́ àkọ́kọ́ ò ní pé ìtẹríba ó ṣe kókó nínú ìwà ọmọnìyàn. Ìtẹríba tí olóyè Sunday Igboho tó ní àti ìwà ìrẹ̀lẹ̀ tó ní ìní ń jẹ́ káyé máa ṣùgbà rẹ̀. Kò sẹ́dá kan tó Olódùmarè dá tí ò kù síbì kan. Kódà bólódùmarè bólóyè Sunday Igboho bá kù síbì kan, ọmọ káàárọ̀ oòjíire ò ríbi tó kù sí mọ́. Torí pé kíni ẹni tá a bá fẹ́ràn èé lárùn kankan. Olóyè Sunday Igboho, bàbá yìí fi ìwà pẹ̀lẹ́, ìwà tútù, ìkónimára, ìyọ́núsílẹ̀ káàárọ̀ oòjíire, ìmáa ní ìfẹ́ ilẹ̀ káàárọ̀ oòjíire tinú tọkàn, ó fi wá jèrè ọkàn gbogbo ọmọ káàárọ̀ oòjíire. Kì í ṣoògùn, bẹ́ẹ̀ kì í ṣagbára, ìmọ̀ sí Ọlọ́run Olódùmarè ni. Ẹ̀yin ará ìpínlẹ̀ Èkìtì, June 5 ẹ má bínú torí pé June 6 bọ́ sọ́jọ́ bí mi ni ló jẹ́ ọmọ kó máa kó sí mi lẹ́nu. June 5 mo mọ̀ pé ẹ̀yin ò tún ṣe ju ìpínlẹ̀ Ondo lọ torí ẹ má jẹ́ àtanra wa o. Ìpínlẹ̀ Ondo gbégbá orókè nínú gbogbo ìpínlẹ̀ tá a ti lọ. Kódà ìpínlẹ̀ Ọ̀yọ́ gan ò sún mọ́ wọn. Wọ́n gbégbá orókè. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo ayé tó Olódùmarè lò láti mú ètò náà wá sí ìmúṣẹ. Ọmọlúkà, Bàbá lẹ́kìtì, Dara Talk Show, Lady K, Lady B, Heritage, Bàbá Àròpọ̀ Ire, Kóìkí, gbogbo yín pátápátá ẹ kú ọmọ akínṣe. Lágbára lọ́wọ́ Ọlọ́run á gba òmìnira Yorùbá pẹ̀lú rọ̀rùn láṣẹ lọ́wọ́ Ọlọ́run. Ẹ̀yin ọmọ káàárọ̀ oòjíire, ẹ̀yin ọmọ kóòtù òjíbí, ẹ̀kọ́ tí mo tún rí àti ọgbọ́n tí mo rí lára rálì ìpínlẹ̀ Ondo ni pé ọpọlọ àwọn èèyàn àwọn ọmọ káàárọ̀ oòjíire wọ́n ti jí. Wọn ò sùn mọ́. Wọ́n ti rí wípé ọ̀nà àbáyọ kan ṣoṣo tó wà náà ni ká gba òmìnira. Kì í ṣòmìnira pé àtúntò nǹkan tó bá ti dàrú tó ti jóná ò ṣeé tún tò. Ṣérú la máa ṣàjọ tá a máa tún tò.
àfi ká start from the scratch, ká bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀, ká dáta sára fására, ká dáta sára fására, kóníkálukú kẹ́kọ̀ọ́ ẹ̀ lọ́wọ́, ká ṣe ìlú wa bó bá ṣe wù wá. Kò sí tí ń jẹ́ restructuring. Nation la fẹ́, òmìnira, total freedom. Bàbá la ṣe restructuring, a sì wà lábẹ́ federal system kan l'Àbújá náà ni. Oko ẹrú náà là á sì wà. Òmìnira wọn kàn tó ń wá ráńpẹ́ ni. Àmọ́ àwa ò fẹ́ òmìnira pátápátá la fẹ́. A fẹ́ total freedom, òmìnira pátápátá. Ìṣọ̀kan Ọmọ Oòduà TV, ẹ má bá ń share ètò yìí. So mo rí lára àwọn ará tá a bá wo tó ń ṣẹlẹ̀ nípínlẹ̀ Ondo, kódà kó jẹ́ gómìnà tó fẹ́ ṣe rálì kò lè ríru èrò. Kò lè rí. Àtàláta o, àtonírú, àtoníyọ̀, gbogbo àwọn èèyàn jáde láti wá tẹ́tí sí ọ̀rọ̀ ìṣítí, ọ̀rọ̀ ìyànjú, ọ̀rọ̀ àmọ̀ràn tí olóyè Sunday Igboho fẹ́ sọ. Ta wá lolóyè Igboho bí èé bá sọ lọ́hùn. Ọlọ́run ni ó lọ́ba àrí ìró àlá, ọba tí ń ṣe nǹkan bó ṣe wù ú. Ìtọ́lọ́ ń fẹ́ mi kọ́ ló fún ìyá wa Dára talk show. Ẹ̀bùn tó fún mi kọ́ ló fún Koiki. Ẹ̀bùn tó fún Koiki kọ́ ló fún Heritage. Ẹ̀bùn tó fún Heritage kọ́ ló fún AY Citizen. Ẹ̀bùn tó lódùmarè fóníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ọlọ́ndìdí ran àwọn kan pé àníṣẹ́ àtàrà yín nílùú yín ó ti là, ni ó ti lu. Ìtọ́lọ́rọ̀ èmi mò ń ṣe yìí kí n fi ohun ẹnu mi, kémi náà fi ṣe ìtanijí, ìyìn rere, kí n sì mẹ́sọ̀ pé látara mi àwọn èèyàn ń dunnú ní ètò oúnjẹ tá a gbé kalẹ̀. Ẹ ti rí bó ṣe ń lọ. Ìgbà tá a láàfẹ́ ṣe fídíò mọ́ torí pé bí ìgbà tá à ń fẹ̀dí ara wa síta. Ìlójá stop fídíò. Ìyà ń jẹ ọmọ káàárọ̀ oòjíire. A dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tí ẹ̀ ń nawọ́ sí a. Wípé ká máa bá yín fún àwọn èèyàn lóúnjẹ. Gbogbo ẹ̀yin àgbààgbà ńlẹ̀ káàárọ̀ oòjíire pátápátá. Gbogbo ẹ̀yin àgbààgbà ńlẹ̀ kóòtù òjíbí. Ẹ dákun. Ẹ jẹ́ kí ìfẹ́, ohun ìṣọ̀kan kó wà láàrin gbogbo yín pátápátá. Èmi jù ọ́, ìwọ ò jù mí. Ẹ jẹ́ á lọ rèé ṣe kíni? Ẹ jẹ́ á lọ rèé gbètì. Ká wá ṣe iṣẹ́ yìí gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àtàtà tó fẹ́ òmìnira fún ìran rẹ̀. Ẹ má jẹ́ á ṣe nítorí owó. Ẹ má jẹ́ á ṣe nítorí ipò. Ẹ má jẹ́ á ṣe nítorí òkìkí. Ẹ sì má jẹ́ á ṣe nítorí ìlara. Ẹ jẹ́ á ṣe nítorí Ọlọ́run àti ìlú tán ti gbé bí ni lọ́mọ. Ìṣọ̀kan Ọmọ Oòduà TV, ẹ máa bá ń share ètò yìí. Tá a bá ti lè lò fẹ́, ìrìn àjò wa ó yá kánmọ́nkóbò. A yá ní kíákíá. Iná ẹ̀ wò ní onísà ń dá mi lọ́rùn ni. Àfi bí ẹni wípé wọn ò rírú ẹ̀rí ìdí ẹ̀ fẹ́ rírí ni. Torí pé ó kà sí àrà ó kọ sísọ. Mo rú didi ọlọ́pàá nínú yúnífọ́ọ̀mù. Ó rí èrò ó sì bú sẹ́kún. Ó ní ń bo lolóyè Sunday Adéyẹmọ Ìgbòho ti gbé yan rí. Òun ọ̀bá yan tó náà ń bẹ̀.
àmọ́ èmi sọ́nù ọkàn mi pé ibì kan náà ni gbogbo wa pátápátá ti gbé yanrí àmọ́ kádàrá ò papọ̀. Wàláì kádàrá ò papọ̀ ni. Ó mà ṣe o. Ọ̀pọ̀ yan orí owó, ọ̀pọ̀ yan orí ọlá. Bẹ́ẹ̀ ààrẹ tó yan orí pé òun ọmọ sìnyàn ni. Ààrẹ tó yan rí pé òun ọkàn sá máa làkàkà nú ayé ni sá. Ẹlòmíín sì yan rí tó yẹ pé tó bá ta pure water lásán yóò jèrè jẹni tí ń ta mọ́tò lọ. Ọlọ́run ni. Ẹ máa bá ń ṣe ètò yìí kẹ́ ẹ máa lọ́ọ̀fù kẹ́ ẹ máa láìkì ẹ̀. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ máa láìkì kẹ́ ẹ máa lọ́ọ̀fù ẹ̀. Ọlọ́run ni. Ọlọ́run sì rèé. Kò ṣeé bá wíjọ́. Àfi ká máa bẹ̀ ẹ́ kárí nǹkan dáadáa kọ. Ọmọ Adéyẹmọ kọ nǹkan dáadáa. Téèyàn bá wá mọ̀ pé ọmọ Sànúsí Adéyẹmọ bàbá yọpáyọpá ìní ọ̀wá di ẹni tó lódùmarè ọ̀wá máa lò pé kó máa gbé ìran Yorùbá lárugẹ èèyàn mà nírọ̀. Olóyè Sunday Igboho ò wá láti ìdílé olówó, bẹ́ẹ̀ kò wá láti ìdílé ọlọ́lá, àmọ́ wá láti ìdílé àwọn tọ́lọ́run jogún ògùn fún níwọ̀nba. Kò wá gbẹ́ngbẹ́ pé kó fi agbára tó lódùmarè fún un, kò gbẹ́ngbẹ́ pé kó fi máa ṣaburú, kò gbẹ́ngbẹ́ pé kó fi máa ṣèbàjẹ́. Ó wá lò ó lọ́nà tínú olódùmarè ń dùn ún sí débi pé Ọlọ́run wá pè ìwọ ni Mósè tìsìn tó kó ìran rẹ kúrò nínú oko ẹrú. Ìṣọ̀kan Oòduà TV ẹ máa bá ń share ẹ dákun. Ẹ máa lọ́ọ̀fù bẹ́ẹ̀ kẹ́ ẹ máa láìkì ẹ̀. Bó lòun ṣe ń lo kálukú náà nìyẹn, ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́lọ́run kàn ń gbà láti lò wá ni. Akọni Oòduà ilẹ̀ Yorùbá, Olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà. Tá a bá ń kì ẹ́ lọ́sàn-án láàárọ̀ lálẹ́ ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ. Kì í ṣe ti yànràn. Kì í ṣe ti pé àyànyàn kan ní pọ̀sìn. Kò rí bẹ́ẹ̀. Aṣíwájú ogun lolóyè Ìgbòho tí èé kẹ́yìn ogun. Wọ́n ní abánidébẹ̀ kì í bá ní í dá. Kì í ṣe bíi tolóyè Sunday Ìgbòho yóò sìn ọ́ débẹ̀ yóò tún bá ọ gbẹ́rú ẹ. Olódùmarè ló ràn. Ìsì ń jíṣẹ́ bólódùmarè ṣe ràn. Akọni Oòduà gbogbo ilẹ̀ Yorùbá pátápátá. The ajagun ṣẹ́gun ilẹ̀ Yorùbá pátápátá. Ìlú fẹ́ni lóyè. Olólùfẹ́ mẹ̀kúnnù. Ọ̀rẹ́ aráàlú. Olùgbàlà ọmọ káàárọ̀ oòjíire. Olóyè Sunday Igboho lágbára lọ́wọ́ Ọlọ́run. Ìkọ́ kì í kọ́jò lẹ́sẹ̀. Agara yìí dó sí Ọlọ́run. Fíní báyìí lọmọdé gbé tó kó èèmọ̀ bọ̀. Bàbá ẹ máa lọ re bẹ́ẹ̀ ẹ sì máa bọ̀ re. Gbogbo èso tó wá tara yín jáde pátápátá wọn ò ní kàn bínú Ọlọ́run. Lágbára lọ́wọ́ Ọlọ́run. Ìfẹ́ tẹ́ ẹ fi ṣe é tó fi jẹ́ wípé inú kan lẹ fi ń ṣe fọ́rọ̀ ilẹ̀ Yorùbá. Olódùmarè ò ní sẹ́rí ẹ̀mí yín pò yóò yẹ lè kó wa délẹ̀ lérí. A dúpẹ́ lọ́wọ́ yín o. Rálì Ọ̀yọ́ Aláàfin Òjó pa ṣẹ̀kẹ̀rẹ̀ ọmọ Àtìbà. Ibi tá a ti gbé ń kó lówó pé kó gbowó.
tá ń kọ́wọ́ fà pé kó fọ fàálẹ̀ àti kó lè bá dìjà kó lè bá dá pọn ni kọ́mọ ọba Aládéyẹmí lè rí jẹ́ ńbẹ̀ tó sótà jẹ́ ẹ bá ń tọ́jú Aláàfin Ọ̀yọ́. Rálì Ọ̀yọ́ agbára lọ́wọ́ Ọlọ́run máa kéde déètì ẹ̀ láìpẹ́. À ń gbìyànjú láti jẹ́ kí ètò yẹn kó jọ ni. June 5 ẹ jẹ́ kí gbogbo wa pátápátá ká pàdé ní ìpínlẹ̀ Èkìtì. Ìyẹn ní June 5. Ẹ má wàá gbàgbé o. A sì nílò ìrànlọ́wọ́ yín